sórí ẹ pé báyìí kí ló dé tí ẹsibíìtì fi wà nulẹ̀ tí tó fi aláì tó fi lè kúrò bí. ṣé ìwọ ọmọkùnrin yóò tí lọ látàárọ̀. bá ti ń bi nínú o ó kàn sáyé déédéé ẹ̀yin gangan ni ó tẹ̀ sọ pé òun béèrè wá sí tíjọ́ fàmúdà máa lọ nígbà tó dárúkọ yín báyìí ẹ rò pé bóyá wà ń bẹ ńgbà tán sọ súná orúkọ yín ni mo sì lẹ́ẹ̀sì lè kó padà wá ń jọ mi èmi ò mọ̀ pé kò tí ì jápa kú òǹbí. kí ni ìpàdé àsìwọ̀n àtọlọ́jà gentlemen sori private residence níbí so please can you take your leave. I am not gentle. Gbogbo nǹkan tó wà nínú mi kò gentle. Ó ń gbóná ni. Wọ́n bí. Kí ló fẹ́? Ọba àwọn ọba, aránibániṣẹ́, alágbàwí ẹ̀dá olóró mi níṣẹ́. Ó ní kí n sọ àwọn nǹkan kan fún ẹ. Dápọ̀. Ọlásùnkànmí. Kí ló ṣe é? Ẹ̀mí olórí kì í bẹ́ẹ̀ sọ wípé gbogbo tó ń dààmú ara ẹ lórí ọ̀rọ̀ ìyàwó ìwà àtọmọ ẹ tẹ̀ ń wá ọmọ káàkiri ẹ̀ ń dara yín láàmú ẹ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ látọ̀dọ̀ pòfẹ́sọ̀ ṣé lọ́ni àbí kò sọ fún ẹ pé kò lọ mú 2 million naira wá má fún má fún má kọ́ fún ó fẹ́ gbá ẹni àìmọye nǹkan tó máa ṣe àbọ̀gbọ́. Take it easy. Ẹnu mi rùn ẹnu mi lè máa rùn àmọ́ nǹkan tó jáde lẹ́nu mi má jẹ́ kó rùn sí ẹ àbọ̀ gbọ́ àìmọye nǹkan ló máa ṣe kó tó di pé ó dán ọlọ́mọ láyé ṣé kí ìbẹ̀rẹ̀ sí ní ìka fún ẹ ó wà nínú ìwé alágbàwí ẹ̀dá máa gbọ́. It's not necessary. Thank you. Ní sùúrù sórí orí kẹrin ẹsẹ̀ kẹjọ. wọ́n ní ojú kẹrin ẹsẹ̀ kẹjọ báwo. wọ́n lọ́wọ́ gbá ọ̀rọ̀ mọ́ ni. wọ́n fọ̀rọ̀ ayé ẹ̀ hàn mí tó bá fi. wọ́n já kúrò kan tó fọkọ̀ kan tó. Dàpọ̀. Mọ wá Dàpọ̀ rẹ káàkiri. Dàpọ̀. Èé pariwo lè lé ọ lórí. Ọlásùnkànmí. Sọ̀rọ̀ tí bá fi. Ìwọ ṣe dúró kìfì dáhùn. Ọlásùnkànmí. Dàpọ̀. Ègbé ni fún ẹni tí a fi rán tí kò jíṣẹ́. Ègbé sì ni fún àwọn tí a kò sọ fún tí wọ́n ń wí.